oníṣègùn ńlá, olóníṣègùn làwa ní ẹgbẹ́ sókè. Jésù àmà ìlà. Kí ló wí? Ọ̀rọ̀ rẹ̀ kù lè lára dá. Àwọn òun ti jẹ́. Irọ́ nínú irọ́ nínú lórí ìṣẹ̀lá. Ìwọ tó fẹ́ gbàgbára Ọlọ́run lọ́tún, ẹ̀tún wí nígbà kan sí Jésù, Jésù, Jésù. Mo fẹ́ kó tún lọ sókè lẹ́ẹ̀kan sí ẹ̀kígbe Jésù. Financially, in all aspects of life, the greatest physician will heal you and testimony will follow. Yes. For my daughter, Adeyinka Alaseyori, Onisegun ńlá, ẹ̀mí mọ́ mú jáde, mo dẹ̀ kọ́ sí etí wa. Bẹ́ẹ̀ ṣe ń lọ lé oníṣègùn ńlá kò ní fi ayé yìí sílẹ̀. Amen. Now, I want you to tell your neighbor, the great who is life or alive, arise and shine. Say it loud, arise and shine. For your light has come. Àwọn kan wà tí Ọlọ́run dá ògo mọ́ lára, ṣùgbọ́n tí ayé ti gba ògo lọ́wọ́ wọn. Ẹ̀mí mímọ́ ní kájọ kọrin yìí gbogbo ògo tó ti sùn lọ́jọ́ tó ti pẹ́, Olúwa yóò ṣe kéde ajíjáde. Orin ọ̀dọ́ ni mo fẹ́ kí àwa padà sọ́dọ̀ àwọn bàbá àti màmá tó wà bí àwa fún wọn ní orin ìjìnlẹ̀. Màá fi sọ àsọtẹ́lẹ̀ sínú ayé yìí. God bless you.